in tí mo mú wá ní àárọ̀ yìí ẹ ní bínú àtàbálé àtàbárò oko gbogbo ẹni tó bá dẹ̀ tàbà kó lò bẹ́ẹ̀ ṣe ti gẹ̀tẹ̀ ó dẹ̀ máa wù mí kẹjọ mo bẹ̀ yín ni ẹ̀yin èèyàn wa lórí ìkànnì yìí ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí ó wà sensitive gan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwa là ń ṣètò lórí Àkọ́ TV lóòótọ́ o àmọ́ gbogbo wa la jọ ń fojú tó Akọ́ládé Bello Akọ́ládé Ismail ẹ̀ tí máa rántí orúkọ ẹ̀gbọ́n wa wọ́n jẹ́ kan lára àwọn ògbóǹtarìgì ẹbí Olúfìmọ̀ lórí ọ̀rọ̀ nǹkan tí Portable ṣe wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tó ọ̀rọ̀ yẹn pọ̀ lágbára Alabosi ni Táyọ̀ Àmọ́kádé that is Mr. Ijebu ẹ ti mèèyàn lónírà dáadáa oníwọ̀nranwọ̀nran tó ń rí àgbàlagbà fín tó bá ti wá sí bá ní ó fún ẹ níṣẹ́jú láàrin 24 hours kó jáde kó lọ tọrọ apology bí ìgbà tí èèyàn rán yàn ṣẹ́ pé máa ṣàìdá o bá ní kò ṣàìdá ibẹ̀ yẹn kọ́la ní kò ṣe é sí ara ṣe mọ̀ pé báwọn èèyàn ṣe máa ń wo nǹkan pọ̀ kí lẹ́yìn rí sọ̀rọ̀ yẹn wọ́n tún wá mention ọ̀gá ńlá pé a fẹ́ mọ stand wọn èmi tẹ̀ wò pé yẹn ṣe bí ẹni fẹ́ lọ fà díẹ̀ because Ìjẹ̀bú kí lorúkọ ẹ̀ Portable lẹ́lẹ́m̀bí sódìdí ọba orin wẹ́ oríṣiríṣi opinion ló ti jẹyọ lórí ọ̀rọ̀ yìí ọ̀stágbà méjì bá jọ ń kojú ara wọn á náà fẹ́ gbéṣẹ́ wọn lárugẹ wọn sojú orogún òwò ọjà mélòó ni Portable ti tà tó fi ń sọ pọ́jà tán nígbà tó fi wò pé yẹ kó máa drag àgbàlagbà kó ń lè wà relevant ìwọ̀n bá tó ti rí ń bẹ̀ kó lọ ọmọ náà kó lọ ṣe business míì tó bá mọ̀ pé òun ò ní quality orin kíkọ ẹ bá mi subscribe ẹ share program mi ẹ ṣé gan. mo wo fídíò ọmọ tó ń kọ hip hop àbí fuji very rude boy Portable tó ń bú King Dr. Saheed Osupa ibi tọkọ mi kọ́kọ́ lọ ni àwọn tó ń bá bẹ̀bẹ̀ níjọ́sí tó ń rò pé gbogbo èèyàn náà kàn máa wá sórí social media náà máa bá bẹ̀bẹ̀ tó fi ń chase clout káàkiri pàápàá jùlọ lára àwọn bàbá wa àfáà wa tí mo respect gan Akéwùgbàgòrò àwọn náà jáde síta wọ́n ń bá ọmọ Portable yẹn bẹ̀bẹ̀ níjọ́sí ṣe ti rí ẹni tẹ́ ń bá bẹ̀bẹ̀ nìyẹn bóyá ẹ tún jáde síta this time around ẹ tún wá bá bẹ̀bẹ̀ King Dr. Saheed Osupa ni wọ́n ń ṣẹnu wọ́yọ̀wọ́yọ̀ sí tẹ́ bá dẹ̀ gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn tẹ́ bá fi ara balẹ̀ gbọ́ dáadáa ẹ máa rí pójú kó bàdàn pọ̀ lẹ́ẹ̀kan sí lódìdí ní tó sọ níjọ́sí ò tí ì tó ẹ̀ lẹ́yìn ìgbà tó bú odidi ìlú Ìbàdàn tán tó tún wá fi Ọ̀yọ́ lé lórí Akéwùgbàgòrò dẹ̀ tún jáde pẹ̀lú ipò yín láwùjọ ẹ tún bá rúbọ yẹn bẹ̀bẹ̀ so ṣé yẹn máa díjọba lọ́wọ́ láti ṣe iṣẹ́ tó yẹ kí ìjọba ṣe ìyẹn lápá kan ṣe rí bọ̀ yẹn títí ọdún mi o bí àwọn hypocrites Alabosi bírú máa kan tó ń ṣe tíátà kí lórúkọ Ìjẹ̀bú tó jáde síta ló ní mẹ́fún Portable ní 24 hours àbí 48 hours dídẹ́ pé kí lè fi apologize àwọn Alabosi ẹ̀dá ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn Ìjẹ̀bú yẹn Alabosi ni kò apology kí ni Òṣùpá fẹ́ fi apology ní sans ẹ̀ ṣe wọ́n ní bọ́ọ̀yì ọmọ nǹkan tó ń sọ lẹ́nu ni ẹ tó máa apologize lénìí tó tó máa búyàn lọ́la ẹ̀yin fans mi bóyá kẹ́ má bínú King Dr. Saheed Osupa bóyá kẹ́ má bínú ẹ̀yin Ìbàdàn bóyá kẹ́ má bínú irú yẹn ni ẹni kan jáde síta pé lọ ṣe apology kí ni mi ti understand gbogbo àwọn guys tó ń ṣe tíátà ẹ̀ náà a rò pé tó smart ni wọ́n náà ìwọ lánú ẹ ní ẹ kí bọ́ yẹn jáde síta kó wá apologize pẹ̀lú gbogbo nǹkan tó sọ yẹn kó apologize fún ta ni kó apologize fún Òṣùpá ṣé kí ló kó Òṣùpá pẹ̀lú títí ẹ̀ Òṣùpá ní títí ẹ̀ ronú
ẹ̀yin alábòsí burúkú tó bá súnmọ́ o gbọ́dọ̀ pé kó bá sọ ọ̀rọ̀ gidi ní apọ̀lọ́ ìyẹn ò tí ẹ̀ dùn mí ikọ́ ẹyọkọ ni mo ń retí bí mo ṣe wà yìí. Mo dẹ̀ mọ̀ pé bond tó wà láàrin Pasuma àti Òṣùpá these days Òṣùpá ò ṣe máa reiterate ẹ̀ wọ́n ní bond yẹn strong gan. Alhaji Pasuma ni mo ń dúró dè bọ́ ṣe wà. Mo fẹ́ wo reaction Pasuma tí Pasuma bá tún meet ọmọ Portable yẹn lẹ́yìn ìgbà tó bú Òṣùpá tán. Mo kàn fẹ́ wo reaction Pasuma ni. Ìgbà yẹn wá ni màá mọ judgement mi lórí Pasuma. Mo fẹ́ wo reaction Pasuma because mo trust Òṣùpá. Mo trust Òṣùpá pẹ̀lú cordial relationship tó wà láàrin Òṣùpá àti Pasuma sí àìmọye ìgbà lòṣùpá máa ń sọ times without number wípé tó bá ti rí Pasuma fi ó ti rí àwọn fi o even tó bá jẹ́ fans àwọn tó bá ti bú Pasuma o ti bú òun ò gbọ́dọ̀ gbọ́n kankan. That is Òṣùpá for you. Òṣùpá ò mọ bó ṣe ń play game kankan ju pé tó bá nífẹ̀ẹ́ Òṣùpá bá gbé sójú ni tó Òṣùpá bá dẹ̀ nífẹ̀ẹ́ ó máa gbé sójú á dẹ̀ jẹ́ kó mọ̀ kan tó ṣe tí ò dáa tó wọ́n fi nífẹ̀ẹ́. It's just that kind of a person. So pẹ̀lú gbogbo nǹkan tó ọmọ yẹn Portable yẹn pẹ̀lú gbogbo ẹnu tó wẹ̀ sí King Dr. Saheed Òṣùpá láàrin mo fẹ́ wo reaction Alhaji Pasuma tí wọ́n bá dé tó bá tún meet boy yẹn bóyá wọ́n tún wá wọ́ mọ́ra padà ni o bóyá wọ́n tún máa bá ṣeré ni o mo kàn fẹ́ wo reaction wọn ni. Let's call a spade a spade. Kí ló ń jẹ́ kó bẹ̀bẹ̀ fún kíni? Do you just think kí idiot yẹn wá sí online kọ́kàn wá ní kíní kan bàbá mi ni dàbí pẹ̀lú ọmọ tán so ìyẹn ló máa nullify gbogbo rubbish tó sọ lẹ́nu yẹn. Alábòsí ni gbogbo yín especially boy Ijebu yẹn you're an hypocrite. Kó jáde síta kó wá bẹ̀bẹ̀ kí ni Dr. Saheed Òṣùpá fẹ́ fi ẹ̀bẹ̀ boy yẹn ṣe? That guy is a nuisance. It needs to be curbed. It's a complete nuisance. Wọ́n lánàá gbàgàdà inú fídíò tó tún ṣe yẹn bí mo ṣe ń sọ lọ yẹn tó ń bú Saheed Òṣùpá yẹn tẹ́ bá wo tún kó bàdàn pọ̀ mọ́ ó ní ikùn Saheed Òṣùpá tó yọ yẹn òrógbòrin ló wà bẹ́ẹ̀ ni àṣejápa ni wọ́n gbé síbẹ̀ èèyàn máa jẹ̀gbínjẹ̀kára wọn ni wọ́n yọ Ìjẹ̀bú yẹn wá jáde síta ó tí ẹ fẹ́ gbọ́n kankan kó lọ bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ àwọn wo. It must be silly. It must be silly. Ìjẹ̀bú àbíkí ló pe rẹ̀ yẹn. Ẹbí gbogbo yín dẹ̀kọ̀. Saheed Òṣùpá orí ti bọ́ yẹn ro. Kó máa bá káàkiri bó ṣe ń bá lọ yẹn. Ó máa kó ní tiẹ̀. Kí ló fi Saheed Òṣùpá fẹ́fẹ́ bẹ́ẹ̀ ṣe? Ẹ tó máa bẹ̀bẹ̀ lẹ́ni tí a tún lọ búyàn lọ́la. Ẹ̀yin hypocrite gbogbo. Bunch of hypocrites.